Ìbàdàn o Fádéwọ̀lú gbà kan rí o òun ló tún padà wá jẹ́ kí Ìbàdàn o Sádéwọ̀lú dọ̀ọ̀bà láṣẹ. ọkọ̀ tó gbé ìjákulẹ̀ o wá sí Ìbàdàn o Fádéwọ̀lú gbà kan rí o òun ló tún padà wá jẹ́ kí Ìbàdàn o Sádéwọ̀lú dọ̀ọ̀bà láṣẹ. mo sápamọ́ orí òsá o mo rìnrìn kọ̀rọ̀ orí òrín o èèyàn ò lè yẹ kádàrá o ṣùgbọ́n kọ́ mú òkìṣẹ́ ní kọ̀rọ̀ ẹ̀ wo bí orí gbé wọn dé. mo sápamọ́ orí òsá o mo rìnrìn kọ̀rọ̀ orí òrín o èèyàn ò lè yẹ kádàrá o ṣùgbọ́n kọ́ mú òkìṣẹ́ ní kọ̀rọ̀ ẹ̀ wo bí orí gbé wọn dé. ẹ̀yin tèmi kí n Dr. Saheed Òṣùpá Saheedon bí onífìmọ̀ àkọ́kọ́ má tàgbà mọ́lẹ̀ ẹ pàdé mi lọ́dún 7th jọ Tuesday tó ń bọ̀ yìí ní Civic Center Ìbàdàn. a fẹ́ ṣe appreciation night fún Olúbàdàn. mo ti dé nígbà tí mi sí lónìí tó ṣẹlẹ̀ mo ti dé báyìí. Adéwọ̀lú ọba Adégoróyè lèkélèké lọ́ba ó dára níwà inú funfun ló kún bá wọn lò. Adéwọ̀lú dẹ́ ní iyì láwùjọ Adéwọ̀lú dẹ́ ní iyì láwùjọ ẹ ṣé. Ansa ló pé wá sí ìfàtí ìlà wá ṣe fúnra. Ìṣòro lórí tó bẹ́ẹ̀ ní kalẹ̀ gbogbo ńlá kí arọlé ẹ̀sánfò ìbànújẹ́ oníkànnì ẹ̀gbọ́n mi dáadáa olúwọ̀kọ̀ àmọ́wí. Ajaruka ayatu ọmọ olóko dàbọ̀ stage ìdí orin gangan. Bóyá ká ní Mubarak ìdè òde ọmọ jùgbọ́ wọn bí ló ń gbọ́dọ̀. Mubarak ìdè òde ọmọ jùgbọ́ wọn bí ló ń gbọ́dọ̀. Gánà kan sálọ sọ́ọ́ mi. Àfin tó bá sàtúntò ti bàjẹ́ oníkọ̀ọ́lẹ̀ láéláé. Òní tó kórókórókórókó tó ìbàjẹ́ oníkọ̀ọ́lẹ̀ o. Gallant ó ti lọ́lá àìní lọ́lá mọ́ ọlọ́run ní fífọ́ ẹni táyé mú ọmọ lòun tí a rán níṣẹ́. Wọ́n lè máa rò pé múrí tán dà ló ń kọrin. Múrí tán dákọ̀ Mubarak ní àlóyè lò ó. Boss lady lọ sọ mi bá mi jáde nìkan yìí. Ọjà tẹ fi ń bọ̀ wá lọ́lọ́lọ́ òkú ní jábọ̀. Àlejò lórí Àyìndé kò bẹ́ sí jẹ́. Ẹja jẹjẹ kájọ ìjọ aládùn lórí tiwa táwọn èèyàn máa ń jó sí. Àlejò lórí Àyìndé ọmọ ológo kò bẹ́ sí jẹ́. Ẹja jẹjẹ kájọ Àyìndé ìjọ aládùn lórí tiwa táwọn. Màmí sẹ́ni mo dá ìmọ̀ wo fẹ́ kọ́ tí mo kọ́ tọ́ ni mo látẹ̀ fún ìmọ̀ àmà mi. Màmí sẹ́ta ṣe ọ̀tá ń ṣera wọn ní lórí ọ̀rọ̀ ẹ̀ sẹ́ta. Ọ̀tá ń ṣera wọn ní lórí ọ̀rọ̀ ẹ̀. Àlọ́ tí mi lọ sọ̀rọ̀ mi bá jẹ́ nìkan yìí. Ìfẹ́ tẹ̀ fi hàn mí lọ́dọọdọ kókó ní tó láíláí. Ọ̀tá ń ṣera wọn ní lórí ọ̀rọ̀ yìí sọ́rí. Ọ̀tá ń ṣera wọn ní lórí ọ̀rọ̀ yìí. Olú ọmọ àpọ̀ mi ìbànújẹ́ oníkan ní ìyẹn ṣe ọ̀dọ́. Ọjà tẹ fi kọ́ mi lọ́lọ́lọ́ kò lè tú. Ògo jẹ́ mi pé màmá fi kọ́ mi. Ògo forever òun ṣá mo fẹ́. Má ṣe mí lólógo àná o. Ògo mi tàn kí n ká ẹja. Ògo jẹ́ mi pé màmá fi kọ́ mi. Ògo forever òun ṣá mo fẹ́. Ìyàwó má ṣe mí lólógo àná o. Gbogbo mi tàn kí n ká ẹja. Àdúlé o. Ayé ò kí n fẹ́ bàlágàn ò ṣe. Ológo náà ń fẹ́ kọ́ ṣe wá lólógo. Gbogbo táwọn tó lógo kò tún máa mọ wípé. Gbogbo léyìí yóò tún jù táwọn lọ. Má ṣe lóko lásán fowó kò ṣe bíbí. Gbogbo jẹ́ mi pé má jẹ́ gbogbo mi ọ̀ lọ. Ilé yíya pẹ̀lú bàbá dákun jẹ́ dógó. Dàníyàn rẹ̀ tójú lù wọ́n kó ṣe mí lóògbó ńlá. Mo kí bàbá mi bàrí ti jẹ́ ìbànújẹ́ nìkan yìí. Ẹ̀yin náà lẹ́ ó máa ṣe ìyá wa lọ. Gbogbo sọmọrí sọ́bẹ̀ ẹni kalẹ̀ làkúkú kí mi ò lólódì ìyẹn ní gbogbo kò ní láti pátápátá. Orí lọ́nà láti mú mi jọ. Orí lọ́nà láti mú mi jọ.
aláyèdè lọ́tún lòsì. Yíkí má tó ṣe rògbò lọ́pọlọ. Orin kíkọ bá mi lẹ́rù. Àwòkù bá mi gbélé. Tó bá ra wọn tán lórí, aláyèdè mà ni wọ́n ń sọ. Aláyèdè mà ni wọ́n ń sọ. Aláyèdè mà ni wọ́n ń sọ. Àti Tóyìn Tomato TV. Tọ́dọ̀ mi nìyẹn. Tọ́dọ̀ mi ni Tóyìn Tomato. Àti Mr. Gbemidebe TV. Ṣáàlì gbogbo àwọn tá a dárúkọ yìí, bó bá wọ Facebook ń sìn tó wọ Instagram ní ìsinsìnyí báyìí tó wọ TikTok, wàá máa bá programu yìí live and direct. Wàá máa bá gbogbo wọn live and direct. Ẹ má bínú sà, àdúrà ìbẹ̀rẹ̀ sà. Bismillah.